Àjíkẹ́ Abubakar Kayus Motors owó ọkọ̀ Mọ́túnráyọ̀ owó ọkọ̀ òde ọmọdé mi ládé òde ti dáyà Àyìndé o Àyìndé ti dá ọkọ̀ òde o ọba tó so wá papọ̀ má ṣe yàwá o ọmọ alálùbáríkà la fẹ́ o òde ti dáyà Àyìndé o Àyìndé ti dá ọkọ̀ òde o ọba tó so wá papọ̀ má ṣe yàwá o ọmọ alálùbáríkà ẹni tó wù mí lọ́kàn ni mo mú ṣọkọ adé orí mi ti ń bọ̀ mú tọ̀run wá ní ọkọ rere báláìdé ò má sí o mo fàyè mi fún ẹ mo tún fọkàn mi fún ẹ òde ti dáyà Àyìndé o Àyìndé ti dọ̀kọ̀ òde o Alhaji Táyé Pẹ́rẹ́sì ẹjọ́ máa bọ̀ níbí. Salami ala man sara laylan ila al-hula wa kana lahu Jibrilu min jumlatil khadam. Salami ala man shaqqa Jibrilu sadrahu صغيرا ولم يشكو لذلك من ألم. سلامي على من شرف الله قدره وأيده بالمعجزات وبالحكم. سلامي على طه وياسين والضحى. سلامي على الممدوح في النون والقلم. سلامي على من قال للبدر في السماء على فانقسم نصفين يا بدر فانقسم. سلامي على من قال للناقة اشهدي بأني رسول الله قالت له نعم. سلامي على من قال للدب من أنهى فقال رسول الله أرسلت للأمم. سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم. إليك وسيلتي بجميل ظني وبالقرآن منك وبالرسول وبالصديق والفاروق خير جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين محيي ليالي وجيث ذوي المحول وبعدهم بأقدام علي أبي الحسن المحقق للوصول أبي الحسن المحقق للوصول. gbogbo àti gbogbo wa ká ní bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. àwọn tí wọ́n gbọ́ nǹkan tá a sọ yìí wọ́n kéré. èyí tí à ń ṣe lọ́wọ́ yìí ariwo ò lè ràn yín lọ́wọ́. ká ní bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim.
ìwọ̀nba wa tí a bá gbọ́ kọ Ọlọ́run tá a sì fẹ́ wí ẹja wí jákè dáadáa. Bismillahir Rahmanir Rahim. Ó kù ẹyọ kan sí i. Bismillahir Rahmanir Rahim. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa ashabihi. Wa ashabihi. Wa sallim. Wa sallim. Amin. Amin. Naam. وما كل ناو للجميل بفاعل ولا كل فعال له بمتمم. Àwọn tí a máa yóò ń bá ànábì ò tí ì dé. وما كل ناو للجميل بفاعل. Ẹni bá yóò ń bá ànábì Ọlọ́run má jẹ́ ó sórí ibú. ولا كل فعال له بمتمم. Ẹni bá yóò ń bá ànábì Ọlọ́run má jẹ́ ó parẹ́. وما كل ناو للجميل بفاعل. Ẹni bá ti yóò ń bá ànábì Ọlọ́run jẹ́ ó máa rí ṣe. ولا كل فعال له بمتمم. ولا كل فعال له بمتمم. Bó ṣe wù mí kí n sọ̀rọ̀ tó lé ní bá àwọn tó mọ iyì ọ̀rọ̀ pàdé. وما كل ناو Papo. للجميل بفاعل. Gómìnà tó wà lórí oyè ọmọ ìyá wọn bàbá rẹ̀ ní lọ. ولا كل فعال له بمتمم. Ẹ wá ni wọ́n máa lé èèyàn ẹ̀yin kẹ́ pé èèyàn. ولا كل فعال له بمتمم. Àbí kẹ́yà ní sùúrù dáadáa ẹni tí ìsẹ́yìn ò ní wá bí lónìí. ما كل ناو Ẹjọ́ òun yóò wálé jèrè. للجميل بفاعل. Ẹni tí ó lóso ó lóso ẹni tí ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ẹni tí ó nàró ó nàró ẹ̀yin lọ́lọ́run tóbi ayé yín. Gbogbo ẹ̀dá tó bá ń pọ́ lọ́n ló dá o kó bá ń kí Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. Ẹ bá mi kí dáadáa. وما كل ناو Ó dáa ẹ wá farabalẹ̀ nísìnyí. Òbí rere àti dé rẹ àti náìtì rẹ Ọlọ́run níbà kankan jẹ́ ń bẹ̀. وما كل Ṣé àmì. فعال له بمتمم. Káwọn sọ yìgì náà ló kù nísìnyí. ما شاء الله. A dúpẹ́ fún Ọlọ́run. الحمد لله. A ti ń dúpẹ́ pọ̀ nínú họ́ọ̀lù yìí. الحمد لله. Má síbẹ̀ yẹn mọ́ o. A sì wá yan Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. Ẹni bá yóò bá Ànábì ó sọ oríire. صلى الله عليه وسلم. Akí bàbá wa Ẹ́míà. شيخ. Ó kù méjì. شيخ. Ó kẹyọ kan. شيخ. ولا يعصمك من الناس. آمين. لا تخاف. دركا ولا تخشى. ولا حول ولا قوة إلا بالله. Mo kí bàbá wa Ìmáàmù àgbà. أدام الله حياة الشيخ. Àti gbogbo jọjọ ṣèjọba wọn bàjọba wọn jẹ́. آمين. Mo kí Alhaji àgbà sórí ìjókòó Ọlọ́run bá mójútó yín. آمين. Mo kí mọ́mú wa Yahya Sanu Ibrahim. Mo kí yín. Imam Go National Union. Mo kí yín. Ọlọ́run bá mójútó yín. آمين. Mo kí Sakama Sheikh Bello Sakama. Ọ̀rẹ́ wa púpọ̀ Ọlọ́run bá mójútó yín. آمين. Tí wọ́n máa fún wa ní pass you got. Ọlọ́run bá mójútó yín. آمين. Ìdí ìsìn gbogbo àmọ́ kí wa. Mo wá kí aṣojú gómìnà láàrin wa. Naam. Best man ni àmọ́ lónìí. Pàpọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni. Ọkùnrin dákun mọ́ lọ́bọ̀ mọ́ púpọ̀ torí Ọlọ́run. Alhaji wa Yusuf. Ọlálékan Àlàbí.
bẹ́ẹ̀ bá ń wá ẹ̀jẹ̀ gọ́fúnọ̀ ẹ̀jẹ̀ wọn ni ọmọlúwàbí a ní sọ yìí ká má ṣe wá sí torí yìí wọn kémi bá wá kò sẹ́ni tó lè sọ tí ò ní lálùbáríkà àmọ́jòkó wọn lónìí ó ń sọ ọ̀rọ̀ ìjókòó Òbí Rere lónìí ọ̀rọ̀ ni fún wọn tó ní ayé ṣe nǹkan fún ọ fẹ́ pokùnso tó bá ní sùúrù bí ó ṣe yẹ̀wọ̀ náà ni. wọn ò fi mí lára balẹ̀ ni inú mi ti ń pòyì fọ́rọ̀. yakulu ilimariu faidati wa mali. ẹni bá yóò bá anabi ò ní parẹ́. wataku Allahi afdalu mastafada. wáàsí ni. ayakumullah. ẹ dákun mẹ́pa ẹ̀wọ̀ ẹ̀yin tẹ́ ẹ lajú fá tẹ́lẹ̀ lè ṣèyàwó kejì ẹ̀ lè ṣèyàwó kẹta ọmọ pírẹsidẹ́ǹtì Nàìjíríà ti ń sáàfù lọ́wọ́ ó lọ ṣèyàwó kẹrin ìyá ní jẹ bàbá rẹ ni ìyá rẹ ni olówó lọ́wọ́ àbí ìyá rẹ ò nípò fẹ́yìn tẹ́ ẹ mú number 1 number 2 tó dé number 3 bọ́ọ̀ bá gbà number 10 lọ́lọ́ sí bò mí torí ní ta kọ fún ọ ni pé wọ́n fẹ́ ọ léèyàn ni ọ̀ọ́yàn ayé ipò kínní ẹjọ ọ̀rọ̀ pọ̀ lónìí tá a fẹ́ sọ. wàháwìnì aláìka fàínàlì umura. ẹ dọ́kọ̀ ẹ kọjú síbí. bíkàfìlì ìlàyé màkọ́dìrúhà. àwìnì aláìka. wọn ò fi mí lára balẹ̀ káì. fàínàlì umura. ìwọ tó ń bẹ lójú agbo lónìí mọ́ ronú òdì èmi nìyẹn wàá ṣèyàwó kejì bí mo sọ lókìkí tó yìí ń máa kúnlẹ̀ fẹ́gbẹ́ mi nílé ọkọ ń mọ̀ ṣe yẹ́sì máa ọ̀fẹ́ kọjú ayé rẹ̀ ó sá lọ́nu. Allah. Òbí Rere popular ṣé bẹ́ẹ̀ kọ́ ni ni ẹ tẹ̀lé mi bó ṣe wá gba yìí tó ní karama tó ó wá fẹ́ ti bàbá ọkùnrin kan. Allah. kí n tó sọ ojúṣe ọkọ láyà wá sí ni fún méjèèjì ẹjọ́ ẹ̀yin tẹ́ máa ń búyàn kó fẹ́ adélébọ̀ ẹ̀ ní wá sí mi ju adélébọ̀ ló fẹ́ lọ Khadija tí ànábì fi ṣẹlẹ̀ adélébọ̀ ni wọn ò yòǹbó ànábì dáadáa. wàháwìnì aláìka. adélébọ̀ yìí sárùn bàbá ṣe súnà lóòótọ́ gbogbo àfáà ló yẹ kó fi adélébọ̀ torí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kò tiẹ̀ fẹ́ ọmọge rí adélébọ̀ ló ìpìlẹ̀ ayé ẹni tó ságbá rẹ̀ fọdún 15 kápẹ́ ní àdíjà kanjú mímọ́ ni yóò fẹ́ bírú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹjọ́ torí lẹ́yìn ìgbéyàwó ọ̀rọ̀ pọ̀ tí a máa ń sọ. wàháwìnì aláìka fàínàlì umura bíkàfìlì ìlàyé màkọ́dìrúhà. ẹni bá yòǹbó ànábì ò ní ṣubú. bíkàfìlì ìlàyé. ẹ̀yin méjèèjì ẹ kọjú sí yàrá gbogbo ayé ní ń wo ohun tí mò ń sọ yìí. Alhaji Abubakar Kayode Kayus Motor mo fẹ́ kẹ́ wò mí dáadáa ẹ wá wò ìyàwó yín dáadáa jàmá ó wò àbí ó wò ẹ dá mi lóhùn ìran mẹ́ta ni ò ní sinmi nínú ọkùnrin ẹni kí ni ìran àkọ́kọ́ ẹni tí wọ́n ti ń béèrè àná ìyàwó rẹ jù yóò sórí ibú. wàháwìnì aláìka fàínàlì umura. ẹjọ́ kò sẹ́ni tí ò lánàá Ọlọ́run nìkan ni ò lánàá. Allah. gbogbo ọkùnrin tó wà ń bí ẹni náà ọ sì dá mi lóhùn ẹ má jẹ ẹni tí ń wo oyin inú àpáta tí ń fẹjú fẹ mú tó wá rí oyin tẹ́ tó pe àpáta ní nǹkan bú. Alhaji Abubakar gbogbo ayé lẹ fẹ́ gẹ́gẹ́ bí Hadija ṣe fẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ kọjú síbí Khadija tó fẹ́ ànábì ó ti lọ́kọ méjì kódò ti bí Hindu àti Hala ó ti bí ọmọ méjì kó tó wá fẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo tí Khadija ṣe Ọlọ́run jẹ́ ẹ̀yin obìnrin ó lè ṣe. àmín. gbàràtà ànábì fẹ́ báyìí ó ní mo ti bí ọmọ méjì rí mo sì ti fẹ́ gbajúmọ̀ ńláńlá rí lágbájá ń jẹ́ báyìí tàmàdó ń jẹ́ báyìí ànábì ni mo fara mọ́. ìwọ obìnrin tó ti bímọ rí tọmọ rẹ wá ń gbọ́dọ̀ rẹ tó wá ní àbúrò mi ni àbí kàn ìmọ̀ mi ni
ń jà sí ní bá tún lọ kú òní ọkọ sọbi tó bá ayé dé ọ̀rọ̀ ọkùnrin tí ó fẹ́ pẹ̀lú bùkátà rẹ̀. Allah. bó o lọ wí. Awini alayka fa inna li umura bikafili ilahi maqadiruha. látàpá bí ẹyọ máa nábì dáadáa. ẹ̀yin ọkùnrin ní náà obìnrin tọ́lá ń bá yàn fún ọ ní ọ̀fẹ́. Alhaji Abubakar Obi Rere wù yín fẹ́ ẹ̀nàró ẹ̀fún ní mike. Kayus Motors chief ó ṣe kí ni. Bọ́ba Gun of Igbanaland. Igbanaland ó ṣe kí ni. Ó wù mí fẹ́. Ó wù yín fẹ́ ẹ sọ fún pé ó wù mí fẹ́ ẹ kọjú sí. Ó wù mí fẹ́. Ó wù mí fẹ́. mo fẹ́ kẹ́ gbọ́ kinní kan lónìí kí lè mọ̀ tí ń jẹ́ ìfẹ́ ká fẹ́ yẹn pẹ̀lú ibi tó kù sí. ìfẹ́ ń tírìtì nǹkan mẹ́ta ẹni kí ni àkọ́kọ́ ìfẹ́ mójútó ń tà àti ṣe lọ tàbá sọ̀rọ̀ ìyàwó rẹ fún ọtọ́ ọ̀sìn fẹ́ ó ṣe báyìí rí ṣèbí kò tí ì fẹ́ mi kò ṣe náà nù kò tí ì fẹ́ mi nígbà náà Yorùbá níbi dáadáa kò tí ì ní fáìlì níwájú mi kò ṣe é mo fẹ́ kẹ́ gbọ́ mi yé lónìí gbogbo tó ta kókó là á tùká tó lọlé. ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ a máa túmọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́. Alhaji Abubakar ẹlòmíì ó pè é yóò pè Obi Rere yìí ilé ló fẹ́ sí kò fẹ́ yálé o. mo sì fẹ́ kó yẹ yín pé mọ̀ọ́sẹ́ tí ń ṣe kẹ́tó lẹ́fẹ̀ẹ́. gbàtẹ́ wàá rí Alhaji Tájù yé lórí nọ́mbà rẹ ló wá pè ọ lóru òru ẹlòmíì lọ́sàn ẹlòmíì. ẹ jọ mo fẹ́ kẹ́ gbọ́ mi yé n fẹ́ kó ní problem míì mọ́ Ọlọ́run sì ní jí ó ní mọ́. Àmín. ó dàbí àwa tá à ń ṣe wá sí kánísì kọ́wọ́rí alájà Sàyídá lórí fóònù mi àwọn ìyàwó mi ó kàn bú ẹ̀rín ni àwọn tó fẹ́ pè mí lọ kú tọ́nu nu tí wọ́n fẹ́ kí n wá sí wá sí ní Benin Republic gbogbo ẹ̀dá tó bá ṣe pé ẹnu ní fi ń jẹ àwọn tí ń bá gbé àfi kí wọ́n ṣọ́ra bẹ́ẹ̀ bá ṣọ́ra ẹ̀ sọ́dọ̀ lòsì àwọn tí yóò bá nábì ò wá. ìfẹ́ yín ń túmọ̀ òní mo wá fẹ́ kọ́rọ̀ kan yé yín bẹ́ẹ̀ bá gbọ́ wá sí ẹni kí ni gbogbo ẹ̀dá tó bá ti tóbi inú ayé àṣírí wọn ìbò wọn yìí láṣìírí gbogbo aṣọkáṣọ ẹ̀mí onílẹ̀ Obi Rere wọ́n mọ̀ Obi Rere ẹni bá ti ga àṣírí rẹ̀ ìbò mọ́ ní kọ́lọ́fín ìrìn tí èèyàn ń rìn tí wọ́n kúrọ́ ọmọ tí ò ní rẹ́nu búra èèyàn ńlá ò gbọ́dọ̀ dánwò tó bá dánwò yóò ba ọ̀la rẹ jẹ́ àti yóò bá ànábì òwa ni ẹ̀dùnkọ́ Alhaji Abubakar Bọ́ba Gun of kiri Igbanaland ìdí ìlẹ̀kẹ̀lẹ̀ rí o kò sáwó ó joyè ni bó lọ wí jèrè. Wahawini alayka fa inna li umura. kémi wá tó lè bẹ̀rẹ̀ wá sí ìyálé Obi Rere dà ìyálé rẹ wà bí ò wá ó ń dà ẹni ó máa jáde bọ̀ kó máa jáde bọ̀. Subhanallah walhamdulillah Astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah. A'udhu billahi minash shaitanir rajim. ẹ jẹ́ àjọ wí jama. Bismillahi rahmanir rahim. Kayus Motors àtẹ fètòlé lọ́wọ́ wọ́n ṣiṣẹ́ lónìí gan inú mi dùn sí wọn ẹ sí ń bẹ àmọ́ wọ́n ṣe tó dáa Ọlọ́run jẹ́ wọn sórí ire kalẹ̀. Àmín. wọ́n torí yín gbójú bú àmọ́ káyé wọn lè dáa ni. Masha Allah. ẹni bá ti bẹ̀ ń sẹ́ tí bá ti ń sojú ire kò ní láṣeyọrí. Naam. Wa min ayati ani khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. Alhaji Abubakar Chief Abubakar Kayode Kayus Motors
ìyàwó yín ni ẹ máa wò jù lónìí ọrùn ní ròyìn. Àmín. kí lèèyàn fi ń gbádùn obìnrin mo fẹ́ sọ fún yín ká máa lọ lé. Wa min ayatihi. ṣé mo ti gbowó ọpẹ́ lọ́wọ́ ni. Ani khalaqa lakum. Abubakar ẹ̀ bọ̀ ní ẹ̀. Min anfusikum. lórí tí nìkan a fẹ́ gba 250,000. Azwajan. ẹ̀yin kẹsàn-án tí ó bá ń sanbẹ ní ẹ̀rín. Litaskunu ilayha. owó ọpẹ́ yín dà. Wa ja'ala bainakum. Òbí Rere mo bá dúpẹ́ jù. tí wọn sọ pé ìràwọ̀ rẹ̀ kò lọ́kọ nínú. Òbí Rere ọgbọ́n tí ń sọ fún ọ ni. èló ni 5 nù àbí. ẹ̀yà wákà 10,000 ẹ fẹ́ mú wá bí o bá ti pé sọ. Wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. Papo ọpẹ́ tá ń bá yín dá lónìí ẹjọ bórí ire Òbí Rere ṣe tó lónìí ẹ̀yin lẹ́ẹ̀jì ó sunkún. Òbí Rere níbi tó wà ní ẹ kọ́kọ́ kúnlẹ̀ náà fọlọ́wọ́ orí yín yóò padà jókòó àmì ẹjí ó kùn. jàmá bẹ́yẹn bá tóbi bí igbá bá fáyìn tí ò rẹ́ni fi mú mi orí igbá ń burú ẹ jókòó ṣé kó jókòó ọkọ yín ní ẹ jókòó. n tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ẹ ti háàdì kún iyì Òbí Rere lónìí ẹ fi kún iyì rẹ̀. ládùúrú tẹ́ ẹ ṣe yìí Papo PA political Ọ̀túnba Akéwèjẹ ìlú Sàárẹ̀ ẹ̀jẹ̀ gọ́fúnọ̀ náà mú ni tinú lé ní ìyáálé ti dé oya honda òun náà ní bọ̀ gbìgbì òun ló ti dé o oya ẹ lọ jòkó ti ra yín ẹ bá wọn àgàmì farabìnrin o èyí bá mo báyìí sọ́ọ́rí ìwọ tí ẹ fẹ́ yẹn lé ọtọ aláàkú ìrọ̀rẹ́ pọ̀ lọ́nà ọ̀run obìnrin kan ní o tún wánú hall ẹ tẹ̀lé mi ó wá múra dáadáa kò múra bí ìwèrè tí ẹ tú lórí dè èyí ò mọ̀ jẹ́ wáàsí fún wọn ọmọge pẹ̀nkẹlẹ mẹ́sì tó wú fẹ́ pa ọ́ ẹ wò ó kan báyìí ṣé ẹ rí nǹkan bẹ́ẹ̀ rí nǹkan èmi yìí sọ yìgì sẹ́yìn bá ní ìyálé ká má rí ìyálé lójú àgbò ń mọ̀ lọ lé ni ọ̀ẹ́dẹ̀wọ̀n tó ronú. ṣẹ́gbọ́n Papo Alhaji Lẹ́kan wọ́n ní alálùbáríkà ní ìyálé tẹ́ rí pé bí programu yìí ṣe dùn tó ìyálé tó jí ó dùn nù ẹlẹ́rìí la rí tí sísọ kùrọ̀ bèlè pẹ́ fún lówó orí jẹ́ orí mu bọ̀dá rẹ̀ ń gọ́fúnà òǹgan Papo òǹgan níláárí bí kírù mi ó sọ̀rọ̀ kọ́ ní rọ̀mù pa sọ́ọ̀nà mi ni tí fi máa kúrọ̀ fún ọ kí ló fi kún àwọn náà wá mú 10,000 wá wọ́n lọ́rọ̀ yín tọ́pẹ́ irú ìyáálé báyọ̀ lọ́n jẹ́ ó pọ̀ láyé ẹ líle sàmí mo ti mọ̀ kò sí wàhálà èmi jọ kò sí lónìí nù irú ìyàwó bí Òbí Rere Ọlọ́run jẹ́ ó pọ̀ láyé ẹlòmí lóde Òbí Rere superstar ni kì í ṣe ti ń rìn fún moment yóò rìn dọjọ́ alẹ́ rẹ ni. Àmín. ó wá tún gbà pé mo ní ìyáálé yóò máa rá bàbà ó ní ìwọ tó lọ kàwé tu ìyáálé rẹ lọ ilé ìdáná lọ ti parí ẹ tó lọ ní karamọ ju ìyáálé rẹ lọ mo ti ń jẹ ìyáálé ọmọ ọkọ tó kú bó o bá ní ìyáálé ní ọ̀dẹ ọkọ ọ̀ní ní lẹ́nu iṣẹ́ ọ̀ní ní ládùúgbò owó ìyáálé àwọn gan ni owó ìyàwó ni kó mọ ọ̀tí ẹni tí ò ní kàn sí torí pọkọ rẹ fẹ́ yẹn lé ọwọ́ lọ fẹ́ jánà mọ́kọ̀ lẹ́nu ọ ní kú ọ̀dà láàbò ara ni. wọ́n wá sódà ó mú sódà ó wọ́n mú náà ní mú kọ́lọ́bọ̀ yókù ẹbí tí wọ́n lọ níbi táyé pọ̀ dé kẹ́nìkan wọn ló fẹ́ kún torí pé fẹ́ yẹn lé o tó yẹ pé ráìsì òun wọn nísìnyí báyìí obìnrin pọ̀ ju yẹpẹ lọ. láwọn tá à ń sànù yín ká kún yín ní mẹ́rin mẹ́rin kí lè o fà. ta ló mọ
Kayus Motor rí láti 5,000 lóòkè máa bọ̀ tó o bá mọ̀ wọ́n rí tó o lè filẹ̀ bọ́ńfọ̀dà tó o lè fi máa dúpẹ́ pé aláàjì wa Tajudeen Adébímpé èèyàn nu wọ́n náà mọ̀ yín rí òní ọjọ́ owó ni 5,000 lóòkè kó máa bọ̀ kò sí 5,000 wálẹ̀ kó máa bọ̀ mo fẹ́ gbowó lọ sàkámọ̀ ni bello pass you got orúkọ ilé iṣẹ́ tẹ́ dá lẹ́nu pass you got sàkámọ̀ ó yá máa mú iye tó ọrí bọ̀ mọ́pọ̀ lówó òní ọjọ́ ẹ̀yẹ ni ẹ̀ sì sọ bàbá kábíyèsí ọba olúgbànà ẹ̀ sì sọ òbí rere dìbànújẹ́ fún ìyá rẹ̀ sọ dìbànújẹ́ fúnra wọn ẹ wá lu ọ̀rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam. ẹ gbọ́ ẹlẹ́gbọ́ ẹ mọ̀ ẹlẹ́mà ẹ wá ń tìtò bí rere bí ọmọ àná bí ọmọ 22 Badmus wọn náà mọ̀ yín rí onílà mẹ́rin tó mọ̀ yín rí Sabet ọmọ mi tatún ni bàbá wa ní Ṣàgámù ẹ̀yin náà mọ̀ rí ó dé èèyàn mẹ́rin péré tó mọ̀ yín rí Sheikh wa Mustapha Ige secretary gbogbo tí ń jẹ́ Ọ̀fà Central Mosque ńlẹ̀ rí akọ̀wé gbogbo wa nù àwọn tí wọ́n mọ̀ yín rí ni ẹ̀ ń jáde ọ̀rí òun wá jẹ ráìsì ni bọ́ọ̀ bá ti nàró àfúrásì ọ bàbá ọmọ méjì bàbá Sabet nu kò sẹ́ni ó tún mọ̀ wọ́n rí mọ́ ẹ wá kó lọ bí tẹ̀ ń Nomasa ní ń bọ̀ 10,000 àwọn àyà alẹ́ kéwú wọ́n ṣe ti lé òǹtò ọ̀sẹ̀ ti lé yẹ àmọ́ pàdé ńlẹ̀ tí mo gbowó lọ ìyàwó mi òun amóògùn tó fi wẹ̀ lónìí Nomasa nǹkan kóyin sápò náà má bọ̀ gbábí kọjá kí wọ́n rí tí mo kówó lé lórí kò ní ìdíkọ́ kó sinmi lápò ìwọ náà lápò mi kí ló ń ṣe ẹ́ ìkejì nu ìwọ tó ń bá mi kà wọ́n òun náà tún nù ó ní kí ni wọ́n mú lé àfà yẹn wò bóyá ẹgbẹ́ rẹ ni ẹ yẹn wò kọ́ ọmọ iye tí wọ́n bá dé ta ló tún kù ń bẹ̀ born for life Kayus Motors born for life ó yẹ kó wọ 5 mo ti ṣe nǹkan for the past 10 years ń wá gbowó rẹ pọ̀ lónìí yányán ó pé 5,000 born for life ẹ máa kó lọ bí tàbí ń kà á born for kejì náà ni. born for ó yá ọlọ́mì àná yín tó nà àsàlátù ala nabiyil karim sallallahu alayhi wa sallam. ẹ lọ jòkó lẹ̀ òbí rere ẹ máa bọ̀ níbí Alhaja Aminat ọmọ ṣe kíni ọmọ Demilade òbí kíni onímọ̀mọ́ bá a kó àbáyà rẹ̀ dákun tọ́ máa fáànù mo máa jà ó ń ṣe ṣàhádà nù àti ṣàhádà Àjàó mi Musliudeen báńkì orin kan fún ọ. Àtàríjú àǹtakùnà wa àǹtà shaykha. Òbí rere. Kàmá kọ́dì kọ́ta ayyama shababi. Mo fẹ́ kẹ́ ẹ fojú àánú wò bí rere yìí. Lẹ́yìn yìí kò sọ lónìí, mọ́jọ́ sọ bí ìfọkùnrin ní ìmọ̀. Àtàríjú. Bọ́ọ̀bá sí àmì ọ̀ fẹ́ràn rẹ̀. Àǹtakùnà wa àǹtà shaykha. Mo bá yín yọ̀. Kàmá kọ́dì kọ́ta. Ẹ ní parẹ́. Ayyama shababi. Òbí rere. Karama tó lọ ń kó fún ọ kò ní ba tiẹ̀ jẹ́. Lakọ́dì kadhabatika. Pẹ̀lú ògo Ọlọ́run. Nafusu kálẹ̀ ìsà thawbun. Tọ́lá lomi iyì karama ni ìyá karama ní jẹ. Gẹ́gẹ́ bí Ànábì Yusuf. Alayhi salatu wassalam. Àtẹ̀wọ̀n tó wọ̀ ni àti wàhálà tó rí ni wàhálà ẹ̀ wà ni.
bẹ́ẹ̀ bá ní karama tó ní àpọ́nlé jù kó bí ọlọ́run ọba ìyá ń bẹ́nu rẹ̀ tààrà ọlọ́run ní jọ́ rí ìyá rẹ̀. Àtàríjú. gbogbo sára yóò ṣe tí wọ́n ní sọ̀rọ̀ àtó ká dẹ̀wò ó ti ní gbéraga jù onìkan ní kọ́ńkéwù ni ìyá karama náà ni. Antakuna wa anta shaykhun. ṣé mo lè gbowó lọ yín. Kama qad kunta. mo lè gbowó lọ yín. Ayyama shababi. ẹ wu ẹ̀kọ́ olówó ló ní tó wọn ná ọkọ òun ni ó náwó. ó ní ẹ gbowó lọ ọkọ mi kí n ná ṣe tọkọ rẹ fún ọnu ìyáálé wá fi kún ẹ tún bù fún ìyáálé náà ìwọ náà gbà tiẹ̀ bọ́lọ̀ ti kọ́ tínú èyí mú poro tó mọ́. Lakodi kadhabatika. Papo. Nafsu kalaysa thawbun. mo rí n tó tóbi nínú hall yìí lónìí ìyáálé wa ń sọ fún ìyàwó pé òun sìn ọ lọ òun sìn ọ déwájú ọkọ wa àjọ jòkó wá sí ni o ìwọ mọ ìyàtọ̀ lóbìnrin ẹ kú oríire. Alhamdulillah. kátólíìkì sọ́nbọ̀mí ẹ parí ìjà wákàtí mẹ́rin ni yóò kọ́ bomi pa náà ráìsì náà gbogbo náà ráìsì ni ó bomi pa wà ló sì èrè yóò ní wèrè lò. àsàn ọkọ lẹ́yìn níbi tí aṣọ ò lè bò láàárọ̀ ọjọ́ ìyàwó. Ota ila sama. ẹ kùnà ojú ni ẹ sàlùbáríkà. Idha shi'ta tas'a. yàrá kó ara nù. Fi ziyadati fastaqim. èmi lèmi bí lọ́fà. Tanalil murada. Walau samauta ila sama. kánlẹ̀. Tanalil murada. Walau samauta ila sama. ẹ bá ń gbégbá yìgì sí tòsí. Aliful ikitabati wa ba'du hurufiha. Lamma istaqama ala al-jami'i taqaddama. Aligasi ọ̀rọ̀ méjèèjì dàbí Suleimana tó fẹ́ Balkis. Ànábì Suleimana. Alayhi salatu wassalam. ó fẹ́ biliki alága. Idha shi'ta tas'a fi ziyadati fastaqim. إذا شئت تسعى في الزيادة فاستقم تنال المراد ولو سمعت إلى السماء. ẹ jọ̀ọ́ kẹsàtì ibi tí ń lọ ó kọjá Nàìjíríà. Balkis ẹ̀yin bàbá Suleimana wá fẹ́ fẹ́. Alayhi salatu wassalam. bó ló ṣe wá fẹ́ ẹ wọ́n lọ bá Balkis jẹ́ fún Suleimana wọ́n lẹ́sẹ̀ rẹ̀ rí bí ẹsẹ̀ àgùntàn pé kì í ṣẹ̀ṣẹ̀ èèyàn kò sẹ́ni tí ó fẹ́ fẹ́ obìnrin tó ní star tí wọn ò ní fẹ́ bàjẹ́ fún wọ́n ò rí wíṣí lọ́rùn. Balkis sì ní wà ẹ́rì gbogbo ara rẹ̀ báyìí irun pọ̀ níbi ẹsẹ̀ rẹ̀ gan torí irun tó pọ̀ níbi ẹsẹ̀ rẹ̀ ní fi ká aṣọ lẹ́sẹ̀ àwa ló ní ẹsẹ̀ bí ẹsẹ̀ àgùntàn. Kayus ní bá sọ̀rọ̀ nítorí wá kí Ànábì Suleiman ó wá ní kí wọ́n fi àga rẹ̀ síbi tó ga Suleiman náà wá dúró nsàlẹ̀ pé tí bá ṣe ń gun orí kinní yẹn òun ó ṣe kinní ó sáré ẹsẹ̀ bí ẹsẹ̀ àgùntàn tó ní àti ò lẹ́sẹ̀ àgùntàn. ẹ jọ Kayus Motors àwọn tí obìnrin rẹ ti bá ló gbà rí ẹ dákun ẹ kàn dúró báwọn mo fọlọ́ ń bẹ̀. àwọn tó ti bá ló gbà rí ní 80s 90s ẹ̀ ń tẹ̀lé mi tí wọ́n rí pé ayé rẹ wá dáa wọn ò ní san tó dáa létí ẹni tó súnmọ́ yín. àti yóò bá ànábì ò wá wọn ò ní wá bá yín direct o mo fẹ́ kẹ́ gbọ́ mi yé ṣùgbọ́n wọn ò ní san tó dáa létí ẹ̀ tó súnmọ́ yín ẹni tí ó tètè bá yín sọ̀rọ̀ ohun tí ò dáa ni wọ́n sọ. Allah.
bọ́ọ̀lù ọ̀yọ́mọdé. إذا شئت تسعى في الزيادة فاستقم. Kayus Motor. Alhaji Abubakar Chief Abubakar Kayode. Gbogbo ẹ̀dá tó fẹ́ fẹ́yàwó tí ó gbádùn fastakim. Ẹ dúró déédéé pẹ̀lú ẹ̀. Gbogbo ọ̀n tí wọ́n bá ti ń pè ní ìròyìn bí ò bá lé yóò sì dín. Kò sí ìròyìn tó ṣe déédéé rí. Ẹ má béèrè ìròyìn rẹ̀ ká. Mo ti wá fẹ́ tán kí tó mọ̀ pé olóòrẹ́ Maiduguri àtọmọ̀yẹ̀ ní Zaria campaign lẹ́yìn ìbò òfò ni. وما أحد من ألسن الناس سالما. Kò sí ẹni tó là níbi ẹnu àwọn èèyàn o. Mo ń bẹ̀yìn ọkùnrin sọ̀rọ̀ lónìí. Tẹ́ ẹ torí tíyàwó yín ti ṣe rí ní ọdún mẹ́wàá sẹ́yìn tẹ́ ẹ túlé ara yín bọ́ọ̀ bèrè àṣírí ìyá rẹ̀ ó láṣepamọ́. Bọ́ọ̀ bá dẹjú lẹ̀ wọ́n sọ àṣírí ìyá rẹ̀ fún ọ. Àwọn tí yóò bá ànábì òwa ni. ولو أنه ذاك النبي المطهر. Kódà ara yín wọ́n rí wísà ànábì Muhammad. صلى الله عليه وسلم. Gbogbo ọkùnrin tó wà ń bẹ̀ ní náà. Ẹ má gba ara yín láàyè. Ẹ má sún sí bá ti ń sún díẹ̀díẹ̀. Kí wọ́n tẹ ọ̀rọ̀ ìyàwó yín kalẹ̀. Ẹ má gbà wọ́n láàyè. Lọ́fà àti ẹnu. Ẹni tó fẹ́ nu. Wọ́n bá àdíjá jẹ́fà ní Muhammad. صلى الله عليه وسلم. Ànábì ló tẹ́ mi lọ́rùn. Gbogbo tẹ wá ló ṣe rí kò tí ì ṣèǹjọ́ tó ti délé mi mo gbádùn rẹ̀. Àwọn ọ̀rẹ́ Ànábì ti lọlé. Mo tó jẹ́ ń fẹ́ ṣe wáàsí tí ó gùn bá ti dákẹ́ látàárọ̀. Ẹni tí ń lọlé ọkọ̀ yìí popular jingo ni. Bó ṣe náà tó gba tiẹ̀ ló náà tí ò gba tiẹ̀. Báyé ṣe wà ní Imam Offa dá akọ́ ni ò tiẹ̀ dá pàápàá báyé ti wà nù. Àlẹ́ ni tó fi a àlẹ́ ni tí ò fi a. Ẹni tí ó sì fẹ́ràn wa ìwà òkàn àlòrán bọ́ para rẹ fún yóò tún sọ tí ò dá náà ni. Ẹ dákun. Gbogbo nǹkan lèyàn lè parí ẹni náà ìríra ò ṣe parí. Ẹni tí ò bá ti gbá ti èèyàn kò lè parí ọ̀tá pẹ̀lú èèyàn. Mo wá fẹ́ kẹ́yàn pé superstar ni ó lọ́tà tó pọ̀. Gbogbo ẹ̀dá tó bá ti lọ́tà tí wọ́n bá ti sọ tí ò dá ń parẹ́ ọ̀tá rẹ ló sọ̀hún. Imam Offa ọ̀dà màní wọ́ọ̀rì ọ̀tá mi ló sọ. Sẹ́rẹ́ ní tó sọ yìí àní gbà ni ẹni tí ò fẹ́ dáadáa pẹ̀lú mi nù. Ó yẹ kẹ́yàn kó náà tí ò fẹ́ dáadáa pẹ̀lú ẹ̀. Àkọ́kọ́ tẹ́ fi jẹ́rí rẹ̀ àlìjúùdù. Ẹ má torí ipò lówó ẹ má ta lọ rẹ̀. Suleiman bíbélì Kísù ṣe tó ó tún bùn ní nǹkan. Ìlọ ká mọ́ tí ó fún ní nǹkan ẹ wá wo ohun tí ẹ bá nílé parí ẹ má bẹ̀rẹ̀ rẹ̀. Kápẹ́lẹ́ ẹ̀ nílé faramọ́ kó gbé kútu wẹ̀ ń jí ká máa gbé bí ẹ pa láṣẹ ibi tọ́lọ̀ fún mi ní máa ṣe kí ni. N tá àbá nílé múnú kúò ká má mójú kúò mbẹ́. Ẹ̀yin ọkùnrin ti mójú kúò níbi nǹkan tó pọ̀ ẹ̀ wá múnú kúò ẹ̀ wá ń ṣìṣe. Ilé yín wá ń dojú rú. Ẹ fún ní gbèdéke ayé tí ń lò bọ̀ ti yàtọ̀ nísìn. Mo fẹ́ pààrọ̀ mọ́níjà rẹ mo fẹ́ fún ọ lóbìn kan kó máa tẹ̀lé ọ kì í ṣe kẹ́lẹ́ bá màsínì rẹ gbogbo ayé rẹ ti wà lábẹ́ yín nísìn bí ó ṣe ga sí ọwọ́ yín ló wà. Ẹ sì gbọ́dọ̀ ní ọmọ ṣe késẹ́ẹ̀tì mọ́ ẹni kí ló dé òun ló ṣe tẹ́ ẹ fífẹ́. Bẹ́ẹ̀ bá fẹ́ pa alápàsáyé tẹ́ ẹ fẹ́ pa mùrá rẹ̀ tẹ́ ẹ fẹ́ pa ìjéèyàn rẹ̀ ẹ yóò bá níbi dáadáa ẹ á mójútó tó bá kù láyé rẹ ni kì í ṣe pé mo kọ̀ndẹ́mù ẹ̀ yányán ibi tá a ti rí ní sàgbà ibi tá a ń lọ bí kan la ti rí ntọ́pọ̀lọpọ̀ àfáà ilé ṣe ọ̀nà ẹni tí bá ń pẹ́ tí bá fẹ́ tán ń change life yóò ń bà láyé jẹ́ kí n fẹ́ kan fílẹ̀ kó wọ́n bá tiẹ̀ lọ jẹ́ ó fẹ́ ẹni tí ó tẹ̀ lọ́rùn bọ́lọ̀ ń ṣe dáa. Wọ́n yàn sí Yorùbá nàbì mọ́. Ṣé mo lè sọ kejì àbí? Àbá lè sọ. Fẹ́yìn ọkùnrin tẹ wá ń bì. Ṣé gbogbo yín lè ń ta ìyàwó yín lọ́rẹ? Bí ti ń sọ̀rọ̀ lẹ́rẹ̀rin lẹ́ ń ká sí òkè. Ìyàwó rẹ̀ sì ń ṣépè lé ọ. Tí Ramadan náà fi tán báyìí kò mú mílíkì ẹyọ kan nílé. Ọ̀nà asámú ni ó ti lu agolo.
yóò máa tu mu tí èdè mọ́sálásí ni. ọ̀rẹ́ là kọ́kọ́ o ẹ promote ẹ wo industry rẹ̀ kí ni o tí ì ní ẹ fi kún fún kó lè bá a dọ̀gá. ẹlẹ́ẹ̀kejì kò sí fún ọkùnrin láti máa ròyìn obìnrin kan fóbìnrin kan. lágbájá mọ ètè jẹ sóbìnrin ni wọ̀nyí ó ti túlẹ̀ ara rẹ̀ báwọn kò sẹ́ni ó dáa tá a fọlọ́ ntẹ́ bá rí nbìkan nbìkejì ò gbọ́dọ̀ mọ́ o ẹ máa fi rọ́ra ni tọ́lọ́bìn ò jọra wọn àwọn wèrè kan lóbìn jọra wọn ò jọra wọn o wọ́n mọ orun sùn jura wọn lọ wọ́n máa wà dá ṣe jura wọn lọ wọ́n lágídí jura wọn lọ wọ́n lè tù ọ́ la jura wọn lọ kálukú ló lẹ́bùn tọ́lọ̀ fún tí fi ń jóbìn lọ́ọ̀dẹ̀ ọkọ ẹ̀ mama. إذا شئت تسعى في الزيادة فاستقم. ẹ̀yin ọkùnrin wá sí báyìí wí ẹ̀dá mọ́ ni ẹni kí lẹ́lẹ́ kẹrin mo fẹ́ kí Kayus ó gbádùn ayé wọn ó sì gbádùn ayé wọn. àmín. jàmbá ẹni kí ni dá mi lóhùn dáadáa ni ó náà dá nà sí ìhà kọkùnrin ó lè tu obìnrin kó lè ṣe wáàsí fún un mo lọ́ọ̀fù ẹ púpọ̀ èmi rẹ̀ ìfẹ́ jà á máa dọ̀bálẹ̀ fóbìnrin àìpẹ́ mbẹ́ ni tẹ́lẹ̀ náà kẹ́ tó bímọ ẹ̀ dọ̀bálẹ̀ èmi ní sọ̀rọ̀ ẹ̀ tọ́ lọ́ọ̀ lè bẹ obìnrin sọ́lọ̀ ní ọ ni síbáà níbi máa bẹ ìyàwó ẹ̀. sallallahu alayhi wa sallam. kódà tó wá sí kóun ló jẹ̀bi tó bá ti takú mọ́ ẹ lọ́wọ́ ẹ má ṣe bí ọkùnrin ẹ̀ bẹ́ kíákíá torí ó ń dàrú lásán ni. ọ̀nbáyàwó rẹ̀ jà ọ̀wádìí tó wá bí iṣẹ́ ọ̀jẹ̀bí ọjà ní sáré lọ pàdé rẹ̀ sọ̀rọ̀ àárọ̀ jalo má jẹ́ bá lórí síìtì wọn yóò yẹ̀yẹ́ rẹ̀ because ìbínú ló bá kú nílé bọ́ tiẹ̀ kọ́ yóò bá tiẹ̀ jẹ́ ládùúgbò. a ní ẹgbàá mi àjẹun látàárọ̀ àjẹun olówó gbó ìwọ àtọ́bìnrin ti jà láàárọ̀ ẹ̀gbọ́n tí mo wí ó wá bínú ọ́fíìsì wa bọ̀ má jẹ́ wọlé tètè lọ́pàdé rẹ̀ kàlùkàlù má bàmí láyé jẹ́ kí lọ́ọ́ fẹ́ tí ò ní bàjẹ́ kí ni sówó ẹ̀kan wà fún ọ tí ń bá dé. ọwọ́ ajé ó bínú bá ọ lórí ìjòkó nǹkan òṣèlú ẹ̀ lẹ́ni tí ò kíyàn láti ré títí mi orí pé ò ní nǹkan ṣẹlẹ̀ wọ́n á máa fọwọ́ pa obìnrin là nínú rẹ̀ fi rọ̀ ẹ̀gbọ́n tí mo wí ṣé ẹ ti pé méjì nísìn wọn ò sì já sí ọ̀pá kan ní Fúlàní fi dàgbà màálù bẹ́ẹ̀ bá dé ẹ̀nà sórí àga ìwọ máa tẹ̀ mí lórí ìwọ máa tẹ̀ mí lẹ́sẹ̀ fún mi lómi mu mo fẹ́ mu tíì bí àwàdà lẹ́ẹ̀bà sùn lọ. ṣé o tún sọ kínní kan tí ń da ìsìlámù rú láàrin ọkùnrin lóbìnrin ní kínní kẹ́ máa pín oorun sùn alábòsí ni àwọn ọkùnrin tí ń pín oorun tó oorun bá kàn ìyàwó tó èjì báyìí kò ní wọ yàrá bìnrin pé yóò sùn ó sì ti pín irọ́ yóò tún wá máa yọkàn súnmọ́ wọn ò yí pín rẹ́gẹ́dẹ́ báwọn bágbára bá ti dọ̀tún wòólà lásùbà ẹ tún wò wìrì lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ bá mi lé mo fẹ́ ránṣẹ́ ọ̀tún rágìrì mẹ́yìn wúlà. kí lọ́mọ tí ń jẹ́ wòólà kọ́ wa tẹnu mẹ́yìn o. ẹ jẹ́ wá sọ̀rọ̀ kan fún yín ẹ̀yin ọkùnrin tẹ̀ ń pín oorun ọjọ́ méje Kùránì mo mú lọ ẹ wá búra pé ẹ ṣàbòsí ẹ̀yin pín oorun ọjọ́ méje alábòsí ni èmi ní jẹ́ oorun ọ̀sọ̀ọ̀sẹ̀ èmi ní oorun ọ̀sọ̀ọ̀sẹ̀ kíkan ti dín pẹ̀tà kó tó pọ̀sẹ̀ kan kó máa yá báyìí nígbà tí ẹ pín oorun ọ̀sẹ̀ kan ẹ̀ tẹ̀lé mi ìkànlára rìn oorun wa ti kàn bó ni kò dunra sí wọn ò pín oorun ọ̀sọ̀ọ̀sẹ̀ àlàáfíà làáfi ṣe é àlàáfíà ni èyí bá ta fẹlẹfẹlẹ kẹ́ tó sùn lálẹ́ ọ̀yẹ́jú ẹ tó bá sì dàsùbà tẹ̀gùn rẹ tún lẹ́ ọ̀tún ti lè gé ní àjì rẹ padà ọ̀tún ṣe yóò tó tún ṣe padà wọ́n tiẹ̀ máa fi yọ̀ síra wọn ọkọ rẹ mọ̀ lọ́mọ̀ ń bọ̀ ìwọ mọ̀ lórun kan wọ́n sì ta ara wọn wá bọ̀ èwo lọ́sẹ̀ kan tẹ̀ ti pàkàtì lọ́sẹ̀ kan. ẹ̀yin ọkùnrin wọ̀nyí ẹ mọ̀jọ̀ ń fa ìfọ́lọ̀ alábòsí ìwọ lọ ti lọ́ọ́ pín oorun ọ̀tún wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá bìkan lọ́sàn-án gan
ọtún ọwọ́ adébì kan lálẹ́ ọwọ́ à ń gbé kí o sì ọwọ́ à ń kalẹ̀ kúnkúlẹ̀ sílẹ̀ kan. ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti tẹ̀lé ṣẹ̀ríà lóòótọ́ ẹni kiri ṣẹ̀ríà nábì yẹtúfù alánisa ìhìnfì lẹ́yìn wàhídà ìmọ̀ yí àwọn ìyàwó rẹ̀ ìmọ̀ yí ẹlẹ́gùsí yípo kílò tó mọ́ ni. wọn ò yòǹbó ànábì mọ́ ni kódà pẹ̀lú jánábà ẹ̀yọ̀ kan àmọ́jọ́ tí ọlá bá gun ànábì tí bá ti ń bòde mi yóò wẹ̀ yóò tún wọ̀ wò mí yóò tún wẹ̀ yóò tún wọ̀ wò mí yóò tún wẹ̀ yóò tún wọ̀ wò mí yóò tún wẹ̀. ẹ máa ká tí ń sọ kí gbogbo àfọ̀fẹ́ ta kò ká gbọ́. bẹ́ẹ̀ ni Alhaji Abubakar ẹ máa mójútó wọn ẹ má jẹ́ yálé rò pé mo ti wá tẹ́ mo ti yẹ̀yẹ́ lọ́wọ́ rẹ kò yẹ̀yẹ́ ẹ máa tójú ìyàwó kíìsì ìyálé kó lọ́wọ́ pé ìyálé yín ò sú yín ó wù yín kẹfẹ́ yẹn lé ni. ọwọ́ lẹ́nu ìyálé rẹ̀ rùn ìkàwọn gbọ́ tẹ̀ ń dún bí ọmọ ọ̀fun bí ò bá lè pa yín òjà èèyàn burú gbogbo tí ò bá ti jẹ lójú èèyàn kì í dún yàn. Òbí rere òbí rere òbí rere Yorùbá ní ẹni tí ò ru omi tí ò ru epo ayé ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò fẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Amina òbí rere pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ o ìwọ lọ máa kọrin fún yàn ń kọ tèmi fún ọ lónìí báyé bá ń pè wọ̀ làgbà kò dénú ayé báyé bá ń pè wọ̀ làgbà kò dénú ayé o rọra ṣe gbogbo ẹ̀dá tí bá ń rí ìràwọ̀ tó ní tí ò rí bóyá kóun ó lọ́kọ kò ní láàyè tí ó fi lọ bọ́lọ̀ mọ́ rí ìràwọ̀ rẹ o àtún yóò bá ànábì ọ̀dá mi lóhùn èèyàn rí ìràwọ̀ lábẹ́ ọkọ o mi ò lè kúnlẹ̀ fún ọ èmi tí àmọye géńdé bá torin sẹ́ èmi tí gbogbo èèyàn ń wárí fún ayé gba tiẹ̀ nígbà tọ́lọ́ ń gba tiẹ̀ ni bọ́lọ̀ bá ti lóun yọwọ́ ní ti ayé ò yọwọ́ ni ọlọ́run ní yọwọ́ lọ́rọ̀ rẹ pẹ̀lú nǹkan mẹ́ta ẹni kí ni àkọ́kọ́ àtàwádùn ìtẹríba tó fi dọ́mọ rúwa ọmọ inú ilé nìkẹ́ èmi lòdì kí n mú ìyàwó mi lọ́wọ́ kí ló gbé fún mi kí kún olé kan ìyàwó mi ó kún olé ẹ̀rẹ́yìn bẹ́ẹ̀ ni gbogbo ẹni mo kó wá gbogbo wọn mo tún má kọ́ bì mí lọ gbogbo ọmọ inú ilé nìkẹ́ ẹ ká lọ à ń sin nǹkan nílé wa ẹ̀yin tí a sì fẹ́ ní ìyàwó mi lẹ jẹ́ nílé ohun tó òun náà múra gbági látòru mo ń lọ bí nǹkan bọ̀dá mi mo ní mú ọ débẹ̀ àti Yorùbá ànábì ò wá ẹ̀yin obìnrin tẹ̀ wá ń bí ìtọ́lọ̀ ń gbé ta fún ẹ lọ nítẹríba tẹ́ ẹ bá ti fẹ́ kọ́ ọmọ yín ó fẹ́ rú yín pẹ̀lú kankan bá ìgbéraga aránù ààlà tó báyìí òní ló yẹ yín ó yẹ kẹ́ sunkún ọ̀la bọ́mọ yín ò bá ti lálùbáríkà òní burú nù obìnrin ò sọ̀rọ̀ mọ́ òwò lẹ́sẹ̀ tẹ́ ẹ fi lówó ni o onílẹ̀kọ̀ tẹ́ ẹ fi lówó ẹ tẹ̀lé mi ipò ìjọba lẹ́wà ní táyé fi ń wárí fún yín ẹ tẹríba kọ́mọ yín ò lè bá aráyé ṣe. bọ́kọ̀ mi ò fún mi lówó ọ̀bẹ mo lówó lọ ó yí ọ̀nù ó kú bí ó ṣe yí ọmọ rẹ. òbí rere sọ lówó lójú ọkọ rẹ tẹ̀lé mi ẹ fún ní microphone lójú ọkọ rẹ tó jókòó ẹ ṣé mílíọ̀nù àná ọlọ́wọ́ ọlọ́run fẹ́ fi ìyàwó mi joyè ń jò ní ó paasi mo lọ́ọ̀ ní parẹ́ náà bá gbéwèé dé bí ìwé jà náà náà bá ní àáfin joyè ó ní sí mo dá ayé wa ni ẹ lọ fún ọkọ mi tó bá ti wí ni mo wí mo lóbìnrin yẹn kọjá mo wá kó yẹn lẹ́yìn njọ́ tí wọ́n fi ìyàwó mi joyè nílé àfa sàláàtì èmi ní gbé oyè wá bá ìyàwó mi ni mo ṣàràfà lè sàláàtì yes ilé sàláàtì èmi mo lọ bá joyè jọkọ rẹ ó bá joyè tó lówó bá pè ọ tó lámìláka ẹ ló sà ẹ kí mègídà mi tó bá tiẹ̀ lánìyàn abú yóò mọ̀ pọ̀ ṣe kí ni ọlọ́kọ yóò ṣe ẹnu rẹ kù ọkọ rẹ lọ́ọ́ ti máa ṣe bẹ́ẹ̀ ẹ bá sọ̀rọ̀ ẹlẹ́yin lẹ pè mí o ó dàbí bí n ṣe wá sí káì kí wọ́n á ní gbogbo agboolé tí báwọ̀ mo fẹ́ jí wọn ọlọ́run ló mọ iye ilé olówó tí mo wọ̀ ẹ fẹ́ lè mọ ìyàgbé ara ń bò mí máa ya kájú mi ńlẹ̀ n ò tẹ̀ rílé náà tí ń wọ̀rí láyé ni kódà mi sunbò mí máa ní ìmọ̀ ni wọ́n bàjẹ́ já mọ́ lọlé
ibi tá a sùn lónìí tá a ní rí bẹ sùn lọ́la kí làwọn para wa fún ń lọlé gbogbo ẹ̀rọ obìnrin tẹ̀ wá ń bí lónìí mẹ́fọ̀kọ ọlọ́kọ̀ wọ́kọ̀ yín déédéé ntọ́kọ yín bá nínú ẹ fara mọ́ tí bá ti ń sáfíìsì yín kí ló mọ̀ tí ń jọ èlì ìwọ ọkùnrin sàkámọ̀ ní sọ ọ́ìlì o onímọ̀ jọ ọ́ìlì káàkiri. àṣẹlẹ́tò ọlọ́ni bíi kárí kí ló tẹ̀yìn obìnrin ò dá mi lóyún mi yín jà sẹ́ wá sí tojúbọ lẹ́yìn ni òbí rere kì í sòbí rere nìkan ọmọ rere ni njọ́ tó ti mọ́kàdé èmi tí mo wá sí wá sí ni. Allahu Akbar. Allahu Akbar. Déédéé ọkọ yín ni ẹ ọpúrẹ́tì mọ́ tí ẹ bá ti lè wo tójú tọkọ rẹ lọ yóò parẹ́ kan yìí ni. Allah. ṣé mo lọ sọ kẹ́hìn dákì ń sọ yìgì wà ṣúkìrù déédéé ntọ́kọ yín bá fún yín ìwájú ó tẹ̀yìn lọ́rùn ntó nínú. ọkọ rẹ fún olówó àwọn fi nà ẹ̀yìn ọwọ́ sílẹ̀ kí n fi ṣe bẹ̀ ní àbí kí n fi mú mi fi ṣe ń tọ́ bá rì. ẹ̀yin omi là ń bá sọ̀rọ̀ yìí o ayé ò straight o ìyẹn ni lówó ní Monday kó di Tuesday kó tún fà díẹ̀ o ẹ máa adjust díẹ̀ díẹ̀ o Nàìjíríà ti dagun báyìí o kọlùkálùkù ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kì í ṣe gbọ́dọ̀ fi géṣà kí n fi rún ẹyin o káwá ṣe kó wá wú bàǹbàǹ bẹ́ẹ̀ kọ́ o ẹ farabalẹ̀ kẹ́ níyà yọ kẹ̀kẹ́ sì dúpẹ́ fọkọ yín gbogbo yín tí ẹ bá lọ́kọ ńlé ẹ máa pàmpá àwọn ọkọ tí wọ́n lòdì báyìí ẹlòmíín fẹ́ kọ́ tiẹ̀ ní ìsìn tó ráyé ti sú kò rówó oúnjẹ tí ó fòmí ìmọ̀ oní tiẹ̀ jájà mo fẹ́ kọ́ ọ ìyàwó ní ìlọrin ọ̀ lọ ni ẹ mọ̀ bọ̀ kí n so igi fún yín bàbá ẹrù ìyàwó yìí pọ̀. ẹrù ìyàwó yìí pọ̀ fa bẹ́ẹ̀ni. ṣùgbọ́n jẹ́nsì náà wò fóbi rere ọkọ rẹ tún gbé léèsì sí tẹ̀wá ti fóbi ní nǹkan tí ò bá ti rẹ́rìn nǹkan ṣẹlú ẹnu ẹ̀kọ́ gbé léèsì fún wò ná léòsì ìwọ lọ́gbà léòsì aṣọ tó léòsì ẹgbẹ́ fún ń gbé Kùránì ń bọ̀ ó yá lórí ìkúnlẹ̀ kọjú sí kinní kó máa ọ̀tí ẹni tí ò wúlò. Kùránì yìí èmi gbé fóbìn la yamassuhu illa al-mutahharun èmi gbé fóbìn obìnrin lè mọ́ kó tó kú olé kó tọ̀ lójú ọ̀nà n tó Yorùbá sì dá yẹn lójú èèyàn ìṣe èmi dára mi lójú ló jẹ́ ń gbé n ní gbé fẹ́ lómi torí ìmọ̀ bí ò dá rẹ̀ lójú tó bá sì fi tìjú gbà ọ̀ràn dé lọ́dọ̀ Ọlọ́run tí bá ti náwó kẹ́ ní Allahu Akbar àti fún ọ lẹ́yìn ìbò orí ńkọ́ ó jẹ́ jí dàlú kí n bà borí kí látún mọ́ bò kó borí ó borùn ẹgbẹ́ fún kó gbà á kó mọ ọ̀tí ẹni tí ò ní kan ṣe sóò náà ni Kùránì ni mo ti náwó kẹ́ wọ́n tún gbá bọ́ wá ọmọ gba yìí Òbí Rere ìtẹ́ kírun tó wà ń bẹ̀ ọmbrẹ̀là tó wà ń bẹ̀ bàbá kọrin tó làágùn kí wọ́n dábò ọ lórí mo sọ yóò wá ni Allahu Akbar ṣé kó náà ro ẹgbẹ́ nǹkan yín náà ro sàdákì yín dà àbó ti gbà tẹ́lẹ̀. As-salatu ala nabiyyil karim. Sallallahu alayhi wa sallam. Èló lọ fẹ́ fún sàdákì. Sàdákì nísìnyí ẹja lo òṣùwọ̀n ti Islam 20 kìíní kan thousand ni o 20 kìlẹ̀ pé 24,000 plus ẹ mú 25 wá kó dá kọjá àbí 25. Ohun tó ṣẹlẹ̀ ló affect sàdákì. Ó wà ní sin sàdákì tí wọ́n 25,000. Sọ pé Òbí Rere ẹ gba sàdákì nísìn. Ẹ kó fún pẹ̀lú ọwọ́ ara yín. Ẹ máa yá. Sàdákì. Kí ló dé ẹ máa yá? Wọ́n ti ń yá. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. 25,000 naira. Òun ló gbà lágàrún.
obìnrin pẹ̀lú owó ó wà ọwọ́ mọ́ ni sẹ́mi sàmú olówó ìwọ lọ ní pẹ̀lú ẹlòmíì ò ní gbà lẹ́yìn rẹ̀ ẹ kó fún. ẹ kó fún. bàbá ọmọ yín ti gba sàdá kí o. bẹ́ẹ̀ni. wọ́n ti ṣe díìtì rẹ̀ ṣé kó nàró. wọ́n ní síyàwó lè nàró. ẹ nàró. náà ẹ fọ iná lẹ́mẹ̀ ẹ jọ. ṣé ẹ rí nàró tó nàró yìí. bẹ́ẹ̀ni. àtọwọ́ tó gbà owó ṣẹ́ lọ gbà ó. bẹ́ẹ̀ni. owó tó múra àbí tó lọ bá ẹ ló kó tó lọ play mo fẹ́ bẹ ọ̀n sẹ́ ẹ̀ràn mi níbí rárá kọ̀rọ̀ mọ́mọ́dá ni wàá gba ìsọyè mo fún tí ló níyì lọ. Atalaji Kabiru. Alhaji Kabir. Ajori ìwé. Ajori ìwé of Offaland. Asalatu ala nabiyil karim. Sallallahu alaihi wasallam. Ẹ tẹ́wọ́ yín. Naam kí bàbá fẹ́ so igi náà ni. Ẹ kówó sínú kínní. Alhaji wa Kayode kẹ́tó tẹ́wọ́. Owó kútúbà. Bàbá wa Papo. Torí ètò mi tún bẹ. Ọ̀rẹ́ bàbá wa Imam àgbà. Ọ̀rẹ́ tààrà. Náàmù ni. Ọ̀nà tinúlé. Alhaji wa Lalekan. Lalekan Yusuf. Yusuf. Ọ̀túnba Akéwèjẹ. Ọ̀túnba Akéwèjẹ. Nílùú Sàárẹ̀. Ìsàárẹ̀ yányá. Owó kútúbà. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ Alhaji Kayode. Allahu Akbar. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ Alhaji Abubakar Kayode Kayus Motor. Ta ló fẹ́ ká so yìgì? Owó yìgì, owó kútúbà. Oya bismillah. Ìyálọ́jà Kwara. Ya Allah ya Hannanu ya Mannanu ya Dayyanu ya Sultan. Àmín. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. Wọ́n ti ń ké kútúbà. الحمد لله رب العالمين الآهل. Àmín. فانكحوا ما طاب لكم من النساء. Àmín. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد القائل النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني. Àmín. صلى الله عليه وعلى آله وأصحابه. Àmín. والتابعين لهم بإحسان إلى يوم الدين آمين. Àmín. Oko àbáyàwó lẹ́yìn wá gbà yẹn. Lẹ́yìn wá gbà yẹn. Alhaji wa Sheikh. Bàbá wa Sheikh Ajao. Wọ́n pa wá láṣẹ. Wọ́n pa bàbá wa láṣẹ. Ẹsẹ̀ nípa rẹ̀. Alájà ọ̀la kù. Ìjáyà. Ìjáyà. Láti so igi ọmọ wọn. Láti so igi ọmọ wọn. Alájà Amina. Alájà wa Amina. Ọmọdémiládé. Ọmọdémiládé. Fún Alhaji wa. Fún Alhaji wa. Chief. Abubakar. Kayode. Lórí ọ̀rọ̀ yẹn tọ́lọ́. Lórí ọ̀rọ̀ yẹn tọ́lọ́. Ìlànà tànàbíwá Muhammad. Ìlànà tànàbíwá Muhammad. Alhaji wa Chief Abubakar. Alhaji wa Chief Abubakar. Kayode. Kayus Motor. Kayus Motor. Wọ́n so yìgì. Wọ́n so yìgì. Alájà Amina. Alájà wa Amina. Ọmọdémiládé. Ọmọdémiládé. Lórí ọ̀rọ̀ yẹn tọ́lọ́. Lórí ọ̀rọ̀ yẹn tọ́lọ́. Ìlànà tànàbíwá Muhammad. Ìlànà tànàbíwá Muhammad. Pẹ̀lú sàdáàkì. Pẹ̀lú sàdáàkì. Ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Alájà wa Amina. Alájà wa Amina. Ẹgbowó àbẹ́ ẹgbowó. Ẹgbowó àbẹ́ ẹgbowó. Bẹ́ẹ̀ tí máa sọ jákè ní ẹ sọ. Ẹgbowó àbẹ́ ẹgbowó. Mo gbà. Kí lẹ gbà? Kí lẹ gbà? Owó sàdáàkì. Lọ́wọ́ ta ni? Lọ́wọ́ ọkọ mi. Ó parí. Kí ló kọ rẹ? Abubakar. Àwọn dà. Tó ẹni ká mọ̀ sọ yìí gidi dìrín ọmọ. Wọ́n yege. Dìrín obìnrin a ní eléyìí fà mí lápá Ee. tọ̀ ń fà mí lẹ́sẹ̀ àwọn afọ bò mí Nínú lójú ilé náà kò wá ni. yé mi mọ́. Wọ́n wá mẹ́ni náà. Èmi ni ò yí ọmọ dìrín. Bẹ́ẹ̀ni ó burú já inú. Alhaji Abubakar ẹ fún Alájà wa Amina lówó abẹ́ fún. Mo fún Alhaja Aminat lówó. Owó kíni? Owó sàdáàkì. Ẹ̀gbọ́n sábúrò àbọ̀kọsáyà. Ìyàwó ni. ìyàwó rere. Tó. Òbí rere ìyàwó rere. Ẹ lọ́kàn sí Amina. Àmín. Ṣé ẹ fẹ́ yẹ́nyẹ́ ni àbí? Mo fẹ́ tán pátápátá. Bó wá ló wà? Amina ń dà. Olówó àwájú mi. Tó. Wọ́n náà má sọ yìgì fún dèdè ní ọmọkùnrin. Ẹni tí ò mọ̀ tún yàtọ̀ sósì. Òní ò fẹ́ yàwó wọlé àbúrò ní ò mọ̀ yanjú ẹ. Èyí ò bá mú. Bẹ́ẹ̀ni. Ọlọ́run kò fún alálùbáríkà. Ọlọ́run kò fún alálùbáríkà. Jọba àjẹrìí àbá àjẹrìí. Ajẹ́rìí. Pa àjẹrìí. Ajẹ́rìí sí bẹ́ẹ̀. Kó gba sàdáàkì àbá àjẹrìí bẹ́ẹ̀. Ajẹ́rìí sí bẹ́ẹ̀. Al-Fatiha. Al-Fatiha. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. Amen. Amin.
nígbà tí o pé pa ẹni tó jẹ bestman. bestman lè ní. òun náà ní papo. papo pa political. fún gọ́vnọ̀ ẹ̀yin náà ní present yẹn fún ọ. tọ́ lórúkọ gọ́vnọ̀. ìjọba nù. ìjọba nù bá a bá sí é mọ́. ìjọba nù. ẹ̀yin ni chairman ẹ̀yin tó ní bestman. ẹ fọ́ bọ́jú ó yá. ẹ̀yin ni bestman. òun ní bestman òun náà tó ní chairman. chairman of the day. Allahu Akbar. Allahu Akbar. Certificate. Bàbá ti fi tọ̀rẹ́ ṣe. mo fi tọ̀rẹ́ ṣe. Bàbá ti fi tọ̀rẹ́ ṣe. mo béèrè ń pa lórí ẹ̀. bàbá ò béèrè ń pa. ó yá ìyá àgbà ibà mú. ọ́fíìsì tó ga jù lọ́fà. ẹ kọjú síbi dáadáa kan lóró di. office of the chief imam of Offa. certificate nìyẹn. bẹ́ẹ̀ni. bàbá ti fi tọ̀rẹ́ ṣe. wọn gbà ń pa lórí ẹ̀. bàbá fi tọ̀rẹ́ ṣe. torí bàbá yín lónìí Alhaji Adeleke. bẹ́ẹ̀ni. àwọn ni secretary fún Offa central mosque. akọ̀wé àgbà. tọ̀rẹ́ tún wá kún. tọ̀rẹ́ kún. ọ̀rẹ́ mi tún wá ní bestman. bestman ìjókòó ìlàmì. ìjókòó rere ntòní.